I like as God distribute wàhálà give everybody on this social media platform. Mo like bí Ọlọ́run ṣe sọ pé ọkàn yín ò ní balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé bíbá ìlà wà tí mọ̀mọ́ tó lọ gan yín mọ́ àwọn ọmọ odó lórí social media láìṣe unprovoked ní last month. Tí mọ̀mọ́ tó lọ gan yín mọ́ àwọn ọmọ odó nation. Nísìnyí, wọ́n ní Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó mú yàn. Ṣé rí Ọlọ́run ìsìn ẹsẹ̀kẹsẹ̀ ní kámá ẹ̀ máa dé. Ìgbà tó náà máa mú mọ̀mọ́ yín, ẹ sọ pé kí ló ṣẹlẹ̀? Solid Kẹ́mi tí mọ̀mọ́ lọ jágbà lọ́dọ̀ odó nation. Òun ló ti kọjú mọ̀mọ́ sọ́run alẹ́ sìn o, ta la máa pè yí o. Ìjà yìí ti wá switch from odó versus ewé. Ìjà ti wá switch láti ọmọ ayé versus kíni versus ọmọ ewé. Ó ti ẹ̀ dá báyìí. Ibi tá à ń lọ gangan ládé. Àní e go reach everybody. This matter wey dey ground, e go reach anybody. Ẹ jẹ́ kọ́kọ́ sọ kíní kan fún yín, ẹ̀yin ọmọ ayé. Ẹ má fi iná sórí òrùlé sùn. Kẹ́mi ẹ̀pọ̀ Solid ẹ̀pọ̀n Kẹ́mi àbí kí lorúkọ ẹ̀ camera down. Ó mọ nǹkan tó ń ṣe o. Ó mọ̀ ṣe mọ̀ pé ibi báyìí la wà tó sọ pé freelancer lòun. Òun freelancer ṣé freelancer máa ń jùkò sọ́jà. Ṣé freelancer máa ń update kiri fáwọn èèyàn. Òun ò sínú fracas, òun ò sí social media, òun ò kí ń ṣe kí àgbà táṣìírí ẹ̀ tú. Tó sọ pé òun I'm a decent person, àṣẹ. Wọ́n pe kárí ilé o, wọ́n pe kiri gbogbo union, gbogbo gáràjì, gbogbo ọmọ onímọ́tò àti kọ̀ǹdọ́tọ̀, gbogbo ẹ̀ lọ́rùn sí fún ọlọ́múrọ̀rọ̀. Ibi báyìí la wà tá a rò pé sister Solid ọ̀nà kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn téèyàn máa ń pọ́n lé náà máa ń tẹ́ bọ̀m̀bẹ̀ bá ṣe pọ́n Ṣọlá Pélé níjọ́ kìíní àná ni Solid Kẹ́mi wá déèyàn tó ń explain aunty you go dey explain tire. You go dey ṣe kí ni you go dey explain wàá ṣàlàyé kú. Ṣé o mọ̀ gbọ́dọ̀ mọ̀mọ́ wọn tó ń lọ? Ṣé o mọ̀ pé mọ̀mọ́ kí n gbọ́ kí n gbà? Mọ̀mọ́ is a narcissist. Mọ̀mọ́ love attention to be around her. She love to be worshipped. She love everything to revolve around her. She this, she that. Ṣé o mọ̀ pé ìgbà tó o ti ń ju ìkó sí àwọn ọmọ odó táwọn yẹn ò dẹ lóhùn tó ń wọ ẹran? Ṣó ẹyọ kan láyé ẹ̀ fi bàjẹ́ báyìí? Ṣó ẹyọ kan tí Dorcas ti ṣe? Ó tún sì pẹ́ǹdé eléyìí tó kù. Ṣé orí bí gbogbo ayé ẹ̀ ṣe bàjẹ́ tó bá wá ṣe ṣó méjì sí mẹ́ta ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ lórí social media? Tó bá wá ṣe ṣó méjì sí mẹ́ta ńkọ́ ẹ̀yin ayé kí ló máa ṣẹlẹ̀ lórí social media yìí o? Ẹ máa gbọ́. Solid breast ń ju sub unprovoked. Kí ló dé pé àwọn tó bá ti ń wá fún Dorcas unprovoked àwọn ló máa ń ṣẹ̀sìn gbẹ̀yìn ayé wọn náà because if you look at it ọmọ yóò bá yín jà kò sọ̀rọ̀ yín láì dá. In fact àwọn ọmọ odó máa ń respect yín ni. Ìwọ ló bẹ̀rẹ̀ sí sọ pé you are not nymphomania like their boss. We are not the same with their boss. Ẹ̀pọ̀n godfather wọn ṣẹ̀sìn. Ẹ̀pọ̀ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Ìwọ ló bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi throwing shades to them. Àwọn tó rò pé you are part of them. Na you dey throw shade to them unprovoked láì má wà fún ẹ láì update láì ṣe show fún ẹ. You have been abusing Dorcas, abusing Odo Nation, abusing anything. So àwọn tí Dorcas ń bá jà, it's common sense for people that Dorcas is fighting with, for them to think that it's because of them. Torí ẹ̀ ló ṣe ń ju jab. Torí mo sọ fún ẹ pé if you are not on social media, you don't update, you don't comment, you don't throw shade, you don't say anything. It's common sense for them to think that káwọn mọ̀mọ́ dẹ́rẹ̀ wọ́n ké àti pàǹtí àti láìláà bí ọ̀wọ̀tà gbogbo ẹ̀ náà máa kó mọ́ra báyìí. Wọ́n kó àtajá àtẹran useless people, forgotten people làwọn máa kó mọ́ra torí pé wọ́n fẹ́ gang fight. It's common sense for them to feel like Solid ti ń bá Dorcas jà ọ̀dọ̀ àwọn Dorcas dẹ̀ náà dẹ̀rò pé wà tẹ́lẹ̀ so wá jẹ́ pé she's more closer to us ni ó fẹ́ fara pẹ́ wa. Wọ́n dẹ̀ ní principle kan bẹ́ẹ̀ àwọn ò kí ń gba shit àwọn dẹ̀ ló gba shit jù lórí social media yìí o. Àwọn ò kí ń gba díkàmpí àwọn ló gba díkàmpí jù o. Torí ọ̀rọ̀ yìí láàrin odó àti ewé kò kan Kẹ́mi o. Tá bá sọ pé kí ló kan Kẹ́mi kó máa sọ pé ẹ̀pọ̀n wọ́n ti máa rò pé torí pé màmá àti David Infinity ti jà torí ẹ̀ ni Kẹ́mi ṣe ń update fún David Infinity to gbèjà màmá. It's common sense. Nǹkan tó ń pè ní fracas ni ẹ má máa sọ fún mi ò fẹ́ máa gbọ́ kíní ẹ̀. I'm not in fracas o mi ò kí ń ṣe fracas olórí burúkú ni èèyàn tó bá ti sọ bẹ́ẹ̀ àwọn gangan ló ń ṣe fracas jù. Orí látijọ́ tó ti pa ẹ́ lẹ́nu mọ́ sí báyìí ṣe update mọ́ ṣára ẹ ò balẹ̀. Ẹ máa sọ pé ẹ kì í ṣe fracas ẹ kì í ṣe fracas ẹ̀yin lẹ máa ju update tẹ máa ju sub tẹ máa ju gbogbo ẹ̀ tẹ máa crop tẹ máa comment kiri
tó bá wá dá padà fún yín ẹ máa sọ pé wọ́n fẹ́ búlì yín. Ṣé ti rí nsìn mo ní ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn, ṣe rí ọlọ́run ìsìn private jet ló máa gbé wá very fast tó máa dájọ́ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbà tó náà máa wá fi ẹ́ ṣẹ̀sìn ọmọ tí ò ṣẹ̀ tí ò rò ẹ́ tí ò robi sí ẹ tí ò bá ẹ jà tó kàn dìde ọ̀tẹ̀ tó dìde ogun mọ́ ọmọ yẹn torí pé o fẹ́ lọ save face. Ìgbà tó o tún máa lọ síbẹ̀ tó tún lọ o tún wá lọ fi wọ́n ṣẹ̀sìn lọ́wọ́ àwọn ọmọ ayé. Mọ̀mọ́ tó jẹ́ pé she wants the attention to be with her èmi ni I collect this person from Odo bó ṣe fẹ́ já kinní náà gbà nìyẹn david kí náà ń pè bọ̀bọ̀ yìí. I don't want Odo to be advertising for Ibile. I don't want Odo to have anything to do with anybody around me. She wants everything to be around her. She wants to pack these girls people to her side. Ìgbé tí mọ̀mọ́ ti rò pé àwọn ti successfully pẹ̀ tó gbà ti jẹ́ pé nǹkan tí ò bá ti lálùbáríkà náà máa ń jágbá. Àwọn ti já Solid Kẹ́mi gbà. The next thing báyìí ni Solid Kẹ́mi wá jáde tó lọ ń bẹ àwọn ọmọ ayé. Ṣé ìbéèrè ò fàjà wọn? Ẹ jọ̀ọ́ ṣé ìbéèrè ò fàjà? Ṣé Solid Kẹ́mi á sọ pé òun ò mọ̀ pé ọmọ ayé àtọmọ ewé wọ́n ń jà? Ṣé Solid Kẹ́mi ṣé update fún Àbíkẹ́ 2 years ago 1 year ago 2 months ago 3 months ago kó tó di pé ìjà mọ̀mọ́ àti dọ̀kásì bẹ̀rẹ̀ because ibi tí mo máa ń sọ fún yín pé àbòsí ṣe rí mọ̀mọ́ ti fi iná sórí òrùlé sùn ṣe rí gbogbo àwọn èèyàn tẹ́ lọ jágbá yẹn nǹkan tí Solid Kẹ́mi ṣe náà ni gbogbo wọn ṣe máa ṣe last. Why? Because they betray somebody for you. Of course they are going to betray you for somebody else. Ẹ wo bábìkẹ́ ṣe bullshit yín. Mọ̀mọ́ àti Solid Kẹ́mi kò sí nǹkan kan tó pa wọ́n pọ̀. Solid Kẹ́mi náà ti bú màmá rí náà. Kò apologize sí mọ̀mọ́ wọn tó ti bú rí o. Bọ̀ ó gbọ́ ọ̀nà Àbíkẹ́ lọ ó lọ apologize sí Àbíkẹ́. Ṣé ti rí nǹkan tó pa yín pọ̀ ló ṣe kí ni ló dà ní yín rú. Látànà ni mọ̀mọ́ àti Mèsòrò tó ti bẹ̀rẹ̀ sí ń fohùn ju ọ̀rọ̀ síra wọn jù kò síra. So wọ́n ti fi Dorcas lẹ́yìn sí báyìí wọ́n ti padà sórí ìjà tó ń jà tẹ́lẹ̀. Ṣé ti rí pé Dorcas was never the problem. Àbòsí ló ń pa àwọn méjèèjì kù. Ṣé rí bí Solid Kẹ́mi bó ṣe fa wàhálà láàrin ṣé bí mọ̀mọ́ àti àwọn tí mo ọmọ kìíní ṣe wọ́n sì ń gbéra wọn mọ́ra ní last week tó ń ṣe wedding kí ni mọ̀mọ́ ṣe yẹn náà tó ń ṣe birthday. Táwọn ọmọ ayé ṣì ń sọ pé birthday mọ̀mọ́ ó dájú birthday Dorcas lọ mọ̀mọ́ kí ilé ẹ̀ mọ̀mọ́ kí ló ti sáré fàjà within a week. Solid Kẹ́mi ni àbòsí náà ń pè yẹn ṣó ti rí bá àbòsí ẹ̀ bó ṣe ń fa wàhálà wo bí Àbíkẹ́ bó ṣe bullshit mọ̀mọ́ wọn torí tiẹ̀. Mọ̀mọ́ wá jáde with retaliation mọ̀mọ́ àmọ́ pé rọ́lẹ̀ pa ọ́. Mo bá Àbíkẹ́ já ọ̀bọ̀ yẹn sọ́kà má sòótọ́ ẹ̀yin gan lẹ́jẹ̀ èèyàn tó ní HIV Àbíkẹ́ ò jẹ̀yàn tó ní HIV. Ẹ̀yin náà lè máa mọ blood test ẹ̀yin náà lè máa mọ bàbá bébì lè máa mọ ìyá bébì ẹ ra àràbù jù lórí social media yẹn ṣe bẹ́ẹ̀ ṣe parí birthday ni ebi tún ti ń pa yín ṣe bẹ́ẹ̀ ṣe parí birthday ni ebi tún ti ń pa yín ẹ̀yin náà lè mú kò séyàn tẹ̀lé throw under the bus kò séyàn tẹ̀lé ṣé ẹ̀ parọ́ mọ́ Dorcas ń bí báyìí ni ṣé ẹ̀ parọ́ lọ́ọ̀yà mọ́ Dorcas. Mo ní nǹkan tẹ́ ẹ̀ bá ti fẹnu yín sọ ń sìn tẹ́ ẹ̀ bá ti lè prove ẹ̀ tẹ́ ẹ̀ ti mú proof jáde nǹkan tí mi yẹn expect èmi ò jà bábùkẹ́ o èmi àti ẹ̀ lè pàdé mọ́ o. I just want that one to be clear. That is it. But nǹkan tẹ́mi ń sọ pé still bí màmá ṣe ń ṣe pattern màmá tí ò bá ti lè fún wa ní proof oníyàn ní HIV mú proof wá. Ó lóò sanwó fún lọ́ọ̀yà mú proof wá. Tó ò bá ti lè fún wa ní proof kò sí nǹkan tó lè sọ mọ́ lórí social media tí anybody gbọ́dọ̀ gbà. Tó bá ti lè ní blood test tàbí kẹ́hìnbí tó ti ní HIV mo jáde ẹ má máa ràràbù ẹ ti dàgbà ju àràbù lọ ẹ ti ràràbù for how many years ago we are tired of àràbù tẹ́ ẹ̀ ń ra yìí. Nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ ló yó yín lọ́dọ̀ Solid Kẹ́mi. Bẹ́ẹ̀ ni ìkà tẹ́ ẹ fẹ́ ṣe ẹ ti tún ṣèkàṣèkà ẹ tún ti fi ṣera yín ẹ̀yin àti Solid Kẹ́mi ẹ tún ti gbàbọ̀dè fúnra yín. Ẹ ti ṣèkàṣèkà débi pé ṣèbí Dorcas lẹ fẹ́ ṣèkà fún ẹ tí mọ̀ bù ẹ fẹ́ fi bá Dorcas jà ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀yìn méjèèjì kò ṣẹ̀yìn o kò ṣẹ́ mọ̀mọ́ o kò ṣẹ́ Solid Kẹ́mi o. Ṣe rí bí Ọlọ́run ṣe máa ń gbèjà èèyàn jà báyìí. Ṣe rí bí Ọlọ́run ṣe máa ń gbé ẹ wá kọjú síra yín torí Solid Kẹ́mi ewé àtayé wọn wá kọjú síra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń ju òkú ọ̀rọ̀ síra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń bojú ara wọn jẹ́ ta ló wá ń ṣẹ̀sìn inú ẹ̀yin méjèèjì ṣé kì í ṣe ewé àtayé ń tirẹ̀ àwọn donation máa jókòó pé ó yá let's go ẹ̀yin méjèèjì wá ń fira yín ṣẹ̀sìn awọ́rù
ṣe ni Mèsòrò jáde tó fún mọ̀mọ́ wọn jẹ back to back, ṣe ni mọ̀mọ́ jáde tó bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ Mèsòrò, ṣe ti rí ta ló wá ń ṣẹ̀sìn sí nǹkan tó pa yín pọ̀ náà ló tú yín ká. You are all united torí àbòsí torí pé ẹ fẹ́ bà tọmọ ọlọ́mọ jẹ́, kí ló wá tú yín ká sí, ṣé kì í ṣàbòsí? Ta ló wá ń wò yín tó ń fi yín ṣẹ̀sìn? Àwọn odó wá ń wò yín pẹ́ wò wọ́n ti lọ gbéra wọn kọlu ra wọn. Sọlídẹ̀pọ̀ Kẹ́mi ṣó ti rí ilé ayé ẹ̀, ṣèbí nǹkan náà sọ fún ẹ ni. Fòkiri, fòsíbí, fòsíbí, fòsíbí. I am neutral, I am breaking. Why are you throwing sub to Odo Nation? Ṣó ti rí ibi tó ti ju sọ́ọ̀bù, ó tún gbàgbé tíìmù tó wà, ó tún lọ apologize. Apology yẹn up to today, mo ṣì ń wò pé what is it for? I mean, tó bá jẹ́ pé okay, there is something recent between she and Abike, or the fight is between Abike and Odo Nation, it still makes sense. The fight is between Momo and Dorcas. Why do you apologize to Abike? Tí ò bá kì í ṣe pé ṣe mọ̀ èèyàn tó jẹ́ pé ọ́pṣì ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Bọ́dì nìkan ni ẹ́ńjìn ti lọ. Àwọn ọmọ gáràjì gan ò lè máa fògùn dó ẹ̀gan kẹ́ńjì sì wà òkè, kò possible. That is it. Ṣé ti rí ń sìn? Nǹkan tí yóò máa ń pè ní Ọlọ́run ọba nìyẹn. God will fight your battle. Ọlọ́run máa jà fún ẹ. Níbi tí ò ti séyàn, tí wo ò ti rò pé anybody máa dúró fún ẹ. Ọlọ́run máa sọ pé mo dé tán. Ẹ wo bí gbogbo wọn tó dìtẹ̀ Dorcas, ẹ wo bó ṣe ń pín wèrè ṣe láàrin ara wọn. Ẹ gbọ́dọ̀ dúró, lórúkọ Jésù ẹ máa jà lọ. Bẹ́ẹ̀ ni, àti Mọ̀mọ́ àti Mèsòrò. Ẹ gbọ́dọ̀ dúró, ẹ gbọ́dọ̀ dáwọ́ ogun dúró. Ẹ kọjú síra yín bẹ́ẹ̀ kẹ́ máa bára yín jà. Torí pé ẹ fẹ́ gbìmọ̀ pọ̀. Ṣé mọ̀ pé there was a time gan tí Mọ̀mọ́ lọ ń bẹ Mèsòrò nígbà tí Dorcas ṣe kinní yẹn fún Mọ̀mọ́. Tẹ́ ń gbéra yín mọ́ra. Gbogbo nǹkan tá à ń sọ yìí o, ẹ lè ní peace. Dorcas tó ti wá ṣe peace fún yín for over how many years ago? Ẹ̀yin àti Mèsòrò 2 weeks of peace lẹ ti dàrú yìí o. Look at, then who is now the better person lórí social? Ẹ má máa tẹ̀lé ẹnu lórí social media. Ojoojúmọ́ wọ́n gba donation, wọ́n gbé empowerment, ẹ̀yin náà ẹ̀ ṣe empowerment. Ẹ̀yin nìkan ìjà lẹ́yìn ń jà látijọ́ tí Mọ̀mọ́ àti Mèsòrò ti ń jà, wọ́n empower anybody rí. Èèyàn tó sọ pé òun fẹ́ tẹyin Mọ̀mọ́ gbé ṣépè ni, èèyàn tó sọ pé òun fẹ́ ṣe kànga Mọ̀mọ́ gbé ṣépè ni, kò sí anybody tó empower rí. Ìjà yìí nìkan náà ń jà, kán ṣáà máa gba monetization, kán máa jà, kán ṣáà máa make owó. Odidi ọmọ tó wá tó change the course of fracas tó fi ń empower a lot of people. Kò sóye tí Dorcas make bẹ́yẹn kó máa fi empower a lot of people. Who wà ń bẹ̀? The proof are there, the evidence are there every month ni. Ẹ tún ti bẹ̀rẹ̀ 2 weeks of peace láàrin méjèèjì. Tẹ́ kàn fi ń test run no peace. 2 weeks tẹ́ fi ń test run peace láàrin méjèèjì. Òun ni peace ti sáré dàrú. Ẹ wo how many years tí Dorcas tí ò rí yín fín tó fi honour yín. Ẹ̀yin fara yín lẹ wá dàrú fara yín. Bọ́tà máa ń sọ nìyẹn. That's what we used to say. Who is now the bad person lórí social media? Tábà ní ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ta wá léèyàn burúkú lórí social media? Ta ló ń ṣèkà sáwọn èèyàn lórí social media? Ẹ wo bí Màmá àti Mèsòrò bó ṣe ń ṣe láńgbáláńgbá kiri. Solid Kẹ́mi ló tún update. Solid Kẹ́mi tún sọ fún yín Mọ̀mọ́, in case tẹ́ ẹ̀ bá tí mọ̀, ẹ ṣì máa ṣe ṣòfò Solid Kẹ́mi o. In case tẹ́ ẹ̀ bá tí mọ̀, ó tún update fún yín pé kò sí nǹkan tẹ́ ẹ lè sọ. Òun Solid Kẹ́mi àwọn ará Màmá ó dàbí wọ́n máa tójú ẹ̀ mọ́lẹ̀ last. Ó ní kò sí nǹkan tẹ́ ẹ lè sọ. I am a freelancer. I can do whatever I want. Ṣé ẹ ti rí pé ẹ̀yin ló ń bá wí? Ṣé ẹ ti rí pé ẹ̀yin ló ń bá wí kì í ṣe Dorcas? Torí ẹ̀yin lẹ ń sọ pé kí ló dé tó fi lọ bẹ̀bẹ̀. Ó tún directly èèyàn tó sì gbé kéèkì tó ṣe àbòsí birthday fún yín. Òun ló tún directly sọ fún yín Mọ̀mọ́ wọn wípé kò sí nǹkan tẹ́ ẹ lè sọ fún òun. You cannot talk to her. Àwọn tó sọ pé àwọn respect àgbàlagbà nìyẹn. I wan call out Mama for what she's doing ni. Kẹ́mi wá gbé Mọ̀mọ́ yín sí TikTok. Ó wá bẹ̀rẹ̀ sí sọ pé I am a freelancer, nobody can. Ó ń sọ fún Màmá pé kò sí nǹkan kí Màmá lọ kú. Kò sí nǹkan tí Màmá lè sọ. Àwọn tó ń respect àgbàlagbà. Àwa ń sọ fún Màmá yín nǹkan tó yẹ kó máa ṣe ni pé nǹkan tó ń ṣe ò dáa. Àwa ń correct torí Màmá nítorí everybody around her is too afraid to tell her the truth. Àwọn ògùn Màmá. If Mama is behaving like Abiyamo, we'll all be here to support her.
If mama is behaving like kó máa ṣépè fún ọmọ, kó máa bà tèèyàn jẹ́, kó máa parọ́ máwọn èèyàn, I will not, kó máa múyàn wálẹ̀, we will not sit here and let that happen. Ojú wa ni màmá ṣe fẹ́ báyé PS jẹ́ lénìí. Ọlọ́run ló mọ nǹkan tí bọ̀bọ́ yẹn ń go through lénìí. Màmá tún ti mú ìbílẹ̀, ó tún ti fẹ́ bà tiẹ̀ jẹ́. Vendor màmá dẹ̀ làwọn people wọ̀nyí o, kì í ṣe pé àwọn yẹn wá advertise lọ́dọ̀ anybody o, ọ̀dọ̀ màmá náà ti ń advertise o. Tọ́ ọ̀ bá ti lè sanwó mọ́tà agreement ò bá ti wọ̀, torí pé ìbílẹ̀ ò fún màmá ń 30 million ni. Màmá wá parọ́ mọ́ wọn, a máa subject wọn sí bully, a máa bully wọn sódà wọn á lè kówó wúwo. Èló gan ni ilẹ̀ tí ìbílẹ̀ ń ta àtẹ́yìn fẹ́ máa gba 30 million. Torí pé ẹ fẹ́ advertise kì í dẹ́ ń ṣe pé ẹ máa wà present síbẹ̀. Àwọn Ìyábọ̀ tó wá ń lọ sórí ilẹ̀ yẹn èló náà fẹ́ gbà. Saheed Òṣùpá tó wá ń lọ ṣàlàdúrà télò gan nìyẹn gan fẹ́ gbà. Ẹ̀yin tẹ́ máa jókòó sórí Facebook ẹ bá ara lẹ̀ ó ti tán. Nítorí pé ẹbí orúkọ wo ṣe rò pé wíwọ́n tèèyàn ni odidi èèyàn tó lè gbé Queen Mother pé kó wá ṣe advert fóun ní Harmony Estate ta ni mọ̀mọ́. Mọ̀mọ́ is not a celebrity. Kó jẹ́ pẹ́lá gan ni bọ̀bọ́ yẹn gbé àbí kó gbé àwọn influencer gan lásán àbí kó kó àwọn Yorùbá artist síbẹ̀. Nǹkan tí màmá fojú ọmọ yẹn rí pẹ̀lú Lizzy òun ló ń lọ. Mesoro sórí ibi tó pamọ́ sí gbogbo nǹkan tó ń lọ àmọ́ kó rí torí of course ó bẹ́ jáde ni. Ó bẹ́ jáde ní ìjà wà lára ẹ̀ kò yí ẹ bó ṣe fẹ́ dá sí ni má tiẹ̀ play innocent, nobody is innocent on this social media space. Ó ní of course ó máa bẹ̀ẹ́ torí pé ó ṣe ẹ̀ kí ni Solid Kẹ́mi ṣe fún ẹ. Àbòsí nìyẹn wá fi bẹ̀ẹ́ ṣé ìwọ náà ti rò pé pàṣán tí Solid Kẹ́mi fi ń kó borí everybody ó sì máa kó bọ̀ ẹ́ lórí. Ok jẹ́ ẹ̀ wá parọ́ ó sì ń bọ̀ wá bẹ̀ Dorkas ìbò ń bẹ̀bẹ̀ kiri ìbò ló tún wá fẹ́ fojú sí Solid Kẹ́mi bá wá bẹ̀ Dorkas tó ti wà pé pọ́dọ̀ Dorkas ló ti kúrò tó lọ sọ́dọ̀ mọ̀mọ́ àbí kó tún lọ bẹ̀ Lizzy ọ̀dọ̀ mọ̀mọ́ ló ti kúrò tó wá bẹ̀ ìwọ ó sì máa lọ bẹ̀ Lizzy ok family ìwọ àti Lizzy ó sì ń bọ̀ wá bẹ̀ Dorkas again ìbò ló tún wá fẹ́ fojú sí ó jẹ́ má jọ gbé ẹ sórí tissue paper kan wá fomi sí lábẹ́ tó bá ń tì ẹ́ síwájú ó jẹ́ máa wẹ̀yìn kó máa bojú wẹ̀yìn Solid Kẹ́mi will push you to your doom. Orí bó ṣe ti mọ̀mọ́ gbọ̀ngbọ̀n tí mọ̀mọ́ rò pé èèyàn ń ní tó ṣe gbogbo ẹ̀ tó ṣe kéèkì tó ṣe gbogbo àṣẹ olórí burúkú ni. Orí tó tún update fún mọ̀mọ́ ní Solid Kẹ́mi a week ago òun ṣe birthday within a week ẹ wo adẹ̀ máa ń bú Dorkas lórí social media àwọn people wọn yóò lè ṣe peace within a week. Within a week Solid Kẹ́mi a week tí mọ̀mọ́ ṣe birthday ló ti ń update fún mọ̀mọ́ tó ń sọ pé nobody can tell you what you are going to do. You are going to become a freelancer near you can go anywhere you can say anything. Mọ̀mọ́ wọn kọ́ ló ń ju ṣọ́ọ̀bù fún ọlọ́run Arinzo ẹ̀yin èèyàn má gbàgbé jàre return of Arinzo Queen Mother will be live in Abeokuta today OOPL bẹ́ẹ̀ ni 6 p.m. OOPL and I think another one is 2 p.m. in Abeokuta today. She's coming all the way from Ibadan to Abeokuta. So ẹ̀yin tẹ́ bá fẹ́ rí Queen Mother tẹ́ bá fẹ́ ya fọ́tò pẹ̀lú ẹ̀ ó máa wà ní cinema house OOPL o ẹ tètè lọ o kẹ lọ kẹ tètè dé bẹ́ẹ̀ o kẹ ra tíkẹ́ẹ̀tì kẹ ya fọ́tò pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni. So moving on màmá wọn ẹ pẹ̀lẹ́ máa ẹ pẹ̀lẹ́ kò dẹ̀ dá nǹkan táwọn ọmọdé yìí fojú yín rí o Dorkas lẹ fẹ́ bájà àṣẹ gbogbo àwọn tẹ kó tira àbòsí ganan wá ẹ̀sìn náà fẹ́ fi yín ṣe lọ́wọ́ àwọn Mesoro ó máa ṣọ́ọ̀kì yín pé Solid Kẹ́mi àti Mesoro ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ mọ̀ pé Solid Kẹ́mi ọ̀rọ̀ yẹn ò nídìí láti bẹ̀ Mesoro bó ti láwọn kan àwọn ọmọ Mesoro ló máa sọ pé kó lọ apologize sí Mesoro ṣe àwọn pé the same concept the same script yẹn náà lọ fún ẹ̀yin tán fún Adédèjì pé kó wá fún yín pé kẹ́yìn náà lọ bẹ̀ Mesoro. Màmá the same script yẹn náà lọ fún Adédèjì pé kẹ́yìn náà kẹ́ lọ fẹnu túlẹ̀ níwájú Mesoro kẹ́ sọ pé ìyá mi má bínú ó dà yín mọ́mọ́ tọ́ ṣe àwọn pé mi gan tó bá yín bẹ̀ Mesoro ń jọ kí ni àná the same script yẹn náà lọ fún Kẹ́mi torí àwọn tó bá ti wà their mind is not stable lọ́pọ̀ wọn máa sá kiri lè blame Kẹ́mi gan ṣebí bíbá ilẹ̀ wà bẹ́ẹ̀ ṣe bá Dorkas jà ẹ̀ ń jump káàkiri ni
ẹ lọ ń bẹ̀bẹ̀ káàkiri, ẹ lọ ń comment tó fi fi yín ṣẹ̀sìn kiri. So the same thing tẹ́ ṣe náà ní Kẹ́mi ṣe náà, ara yín ló ti kọ̀ náà. Bọ̀ torí pé ego yín ni ò jẹ́ kẹ́ bẹ Mèsòrò, Kẹ́mi bẹ Mèsòrò torí pé ó fẹ́ kọ́ dá àwọn ọmọ tọ́. Nísìnyí àwọn Mèsòrò ti dá ọmọ tọ́, ó ti kúrò lọ́dọ̀ yín, ó ti lọ sọ́dọ̀ Mèsòrò, ó tiẹ̀ ti tún ju ṣọ́ọ̀bù sí yín gan pé ẹ lè kọ́ òun ní nǹkan tó máa ṣe. Bẹ́ẹ̀ ni ó ṣe TikTok, ó fún yín ní kíní, ó fún yín lọ́rọ̀ mẹ́. Ṣé ti rí pé ẹ ti ṣẹ̀sìn? Ṣé Dọ̀kásì ju ṣọ́ọ̀bù sí yín rí mọ̀mọ́? Àwọn tẹ́ lọ kó mọ́ra nìyẹn, àwọn pàǹtí tẹ́ lọ kó mọ́ra nìyẹn. Ọmọ kan dẹ̀ máa respect ni, màmí Aláṣàbí, David Infinity, ẹ̀rí gbé bọ́dì náà, ọ̀dọ́. Tó máa kì í, tó máa àwọn gbogbo tó ń respect bẹ́ẹ̀ ṣe fẹ̀yìn, àwọn gbogbo tó ń ṣe yín bẹ́ẹ̀, àwọn gbogbo lẹ lọ kọlù. Àwọn tó hàn tí ẹ̀ wá rán yín, sọ ní Kẹ́mi ò lè wà lóyà for within a week sí yín. Kò lè wà lóyà sí yín within a week mọ́mọ́. Wọ́n á lọ jẹ́ kí Mèsòrò máa ju ṣọ́ọ̀bù sí yín pé of course ìyá ẹ̀ mo jẹ́. Nǹkan tí Mèsòrò ń sọ nìyẹn mọ̀mọ́. Wípé ọmọ yẹn mọ̀ pé ìyá yín ni mo jẹ́. Kò bẹ̀ yín o, bọ̀ ó lọ bẹ Mèsòrò. Àròkò burúkú nìyẹn mọ̀mọ́. Àròkò burúkú náà pa fún yín. Ìkàtẹ́ rẹ̀ ṣe ló ká yín. Ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń kanra lórí fún. Why tó fi máa lọ bẹ Mèsòrò? Why tó fi máa lọ apologize Àbíkẹ́? Why tó fi máa lọ bẹ Àbíkẹ́? Ìkàtẹ́ ṣe ló ká yín. Orí tí ò ṣẹ̀yìn tẹ́ fẹ́ mú wálẹ̀, ó ní o. Ṣẹ̀tìrínsìn, ibi tẹ́ ti dìtẹ̀ pé fẹ́ mú Dọ̀kásì wálẹ̀. Ẹ mọ̀ pé àwọn kan náà dìtẹ̀ láti mú yín wálẹ̀ láti bojú yín jẹ́. Ṣẹ̀tìrí pé bó ṣe dùn yín, you see how betrayal bó ṣe dùn yín. Ọmọ tẹ́ wá betray nǹkan, Dọ̀kásì tẹ́ betray nǹkan. Wọ́n sì bẹ Mèsòrò níyẹn, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọmọọmọ, ẹ̀sìn yẹn máa lẹ́tí kẹjẹ léyìí lọ. Ó sì bẹ Mèsòrò lásán lẹ ṣì ń sunkún yìí o. Ẹ̀sìn tó sì máa fi yín ṣe gbogbo àwọn èèyàn tẹ́ lọ ń gbé memorization wọn. Kò ní ṣe kó ló ṣe mọ́ pé preamble lélẹ́yìí o. Preamble ní o. Àwọn tí ò ràn yín lẹ lọ kó mọ́ra irú àlùjọ nǹkan tó máa ṣe fún yín. God. Àwọn ọmọ odó báyìí wọ́n ti fún wọn ní peace. Káwọn yẹn kàn jókòó kọ́ máa wò pé ó yẹ ẹ máa ṣe wèrè fúnra yín. Ọmọ ayé àtọmọ ewé, ó yá ẹ gbé lórúkọ Jésù, ẹ máa bára yín jà. Ṣẹ̀tìrí èèyàn tó parọ́ wájọ́ yín. Ibẹ̀ yẹn gan ló yẹ kẹ́ ti fura pé Solid Kẹ́mi, you are closer to Odo Nation. Kí ló wá ṣe ń bí? Why are you throwing stuff to them? Bọ́ wọn bẹ́ẹ̀ jà náà. Bọ́ inú yín dùn. Ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rèdè. Ikú màmá pé ohun tó dùn pa ni. Ohun tó dùn pa ni láyé o. Nǹkan tó dùn mọ́ ti pa yín báyìí o. Màmá wá ní sleepless night òròrú ló wá ń ṣe show. Ẹ pẹ̀lẹ́ má. Ẹ jẹ́ n sọ kíní kan fún yín màmá wọn. Show tí Àbíkẹ́ ṣe fún yín yẹn. Ó mú yes ò tábà ní parọ́. Kò rárá bú fún yín o. Ìwà yín gangan ló gbé fún yín yẹn. Bẹ́ẹ̀ ni, show tó ṣe fún yín yẹn ó dáa bẹ́ẹ̀. Ìyá àjàrà bùkà nìyẹn. Ọmọ yẹn dẹ̀ jẹ́ kó ó sọ clearly báyìí ni ó state yẹn ni. Bẹ́ẹ̀ ni, kò sẹ́nibọ̀dì tó respect yín. Gbogbo àwọn èèyàn tó ń fi Dọ̀kásì sílẹ̀ tó wọ́n bá yín ṣẹ̀rù kan respect yín. Wọ́n lè respect. Dọ̀kásì nìkan ló respect yín tó gbé yín sí high class. Ẹ máa dúró èpè tẹ́ṣẹ́ fún Dọ̀kásì ní ẹ̀rí pé kò ṣe show ẹ̀bẹ̀ ló ń bẹ́ ni. Nígbà tẹ́ tún gbọ́mọ ẹ̀ ṣe pé gan ẹ̀bẹ̀ ló ń bẹ́ yín. Ẹ mà tí ì ṣe pé fún Solid Kẹ́mi kó tó update fún yín kó tó ju ṣọ́ọ̀bù sí yín pé ẹ lè kọ́ òun ní nǹkan tó máa ṣe. Ẹ mà tí ì ṣe pé fún. Ṣé ti rí pé wọn ò rán yín? You have lost a diamond. Mo sọ kí nìyẹn, mo ti sorry now. Mo ní ẹ ti sọ nǹkan gidi nù. Ẹ ṣe máa fi ìdẹ̀ ǹsìn. Ẹ tí ì ṣe pé fún ọmọ Solid Kẹ́mi. Ẹ sì fi òun yín hàn ní pé báwo ló ṣe máa lọ bẹ Àbíkẹ́. Solid Kẹ́mi ti dọ́rọ̀ padà fún yín. Lẹ́sẹ̀kẹsẹ̀ kò tí ẹ jẹ́ kó tutù. Ẹ mà tí gbàlejò kó wá kọrin fún Solid Kẹ́mi. Ẹ mà tí parọ́ mọ́ Solid Kẹ́mi. Ẹ wo bó ṣe dọ́rọ̀ padà fún yín. Mọ̀mọ́. You dey learn the hard way. A sọ fún yín náà. You go learn the hard way. Òkú sí tó bá yẹ pé Solid Kẹ́mi wà lọ́dọ̀ àwọn Dọ̀kásì sí, a máa sọ pé àwọn Dọ̀kásì ló kọ́. Bó ṣe ṣáà rí pé ó sọ pé freelancer ló ń. So freelancer ló fi ta òun sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn pé nǹkan tẹ́ sọ ẹ kúrò lórí ẹ̀ mọ̀mọ́. Òun ní right àti follow anyone, òun ní right àti apologize anyone. Ẹ̀yin kọ́ lẹ máa kàn òun ní nǹkan tó mọ̀ ṣe.
ọmọ rẹ bí iyán ni ẹni solid kẹ́mi tó máa wá fún ẹ wá fún wọn padà bẹ́ẹ̀ tó bá dàbọ̀ ẹ̀ dàbọ̀ ọmọ rẹ bí iyán rẹ̀sọ̀rẹ̀sọ̀ bí òsùn ọmọ gidi ni ẹ kọ́ mọ̀mọ́ wọn bẹ́ẹ̀ ni mọ̀mọ́ wọn ò tiẹ̀ lè rò ó pé adúrú kéèkì tó gbé fún bẹ́ẹ̀dẹ̀ òun ṣé ìwọ ló yẹ kí mọ̀mọ́ wọn sọ̀rọ̀ sí kò tiẹ̀ rò ó pé adúrú kéèkì adúrú bó ṣe throw àwọn donation under the bus torí tiwọn mọ̀mọ́dé jáde mọ̀mọ́dé ń sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ how dare mọ̀mọ́ fún mọ̀mọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ń jẹ ó ṣe máa dẹ̀ carry go carry go ju ṣọ́ọ̀bù síyá wọn tá ń yà òfò bẹ́ẹ̀ ni lọ́bẹ̀ àbíkẹ́ gbé àbíkẹ́ mọ́ in fact kó tún ṣe kéèkì fábíkẹ́ jẹ́ kéèkì àbíkẹ́ kó tún ga ju ti mọ̀mọ́ lọ gbé kéèkì fábíkẹ́ lórí social media kí ló fi ń ṣèyàn my dear it is well ẹ̀yin èèyàn mi kò jẹ́ bẹ́ẹ̀ jẹ́ a máa lọ ẹ jẹ́ ọmọ kan tó bá feel about this video but ṣáàrí wíìkì tó máa mú ẹ ganu sí bíbá ẹ̀kẹ́ ẹ̀tàn notification yín ṣe gbọ́ kẹ̀dẹ̀ má skip wádìí kẹ̀dẹ̀ fún one star kó máa ṣe kí ni kó máa lọ torí a máa gbé yín débẹ̀ ni.